ẹ̀yin tiwa ó ti wá di woro sí woro báyìí Portable ọmọ Ọlálọmí mà ní ṣe ló máa ń sunkún kiri kí ló fa kún kí ló fẹ́ kún kí ló fa igbe Portable gan ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Portable torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò dùn lẹ́nu tèmi olúwayé ẹ máa bá mi bọ̀. nígbè ká máa àwọn tì mẹ́wàá pọ̀ nígbè kájọ jayé kí ló dé láì gbàyàwó yín kan tí mo lè ṣe tó lè le jù nìyẹn kí la ṣe kí la jù ètò ọ̀rọ̀ ajá skepta ìgbà tá a ṣe fídíò ṣàṣùgọ́dà mo rojú kù làbá yìí ni inú mi ò dùn aṣọ sí wáyé lọ́rùn o báwo ni ṣe mi dán fọ́ọ̀sì pé kì í ṣe fídíò wọ́n bẹ̀ mí ni wọ́n bẹ̀ mí kì í ṣe fídíò ni ṣé mi dán pé wọ́n sọ mí di nọ́mbà 3 èmi nọ́mbà 1 mo já sí nọ́mbà 1 ní. A close match is a close destiny ṣé torí mo já ẹ̀rọ aláìkí mi ọ̀jájá ọ̀fọ̀ ọ̀jájá mo já náà kò wá mí ní pé kẹ́ 8 mi náà even 7 máa ń tẹríba fún 8 7 8 9 o kò dá o wáìnì mi o tábàdìjọ wà my friend is my friend tó bá dọ̀jọ́ ta mi ní ó yẹ jáde tán jẹ́jẹ́ kájọ jà ṣé mo láì gbàyàwó Olamide Baddo hàn reply mi ò pè mí sí show no call me for show na wetin dey sup like this ṣé na wáìnì ni ẹ pè mí sí show kájọ jayé kájọ wà náà kájọ wetin I do kí ló dájọ wà mọ́. They ask me where is your friend, where is your boss, where is your helper? Kí ni mo fẹ́ sọ pa helper mi pé kò fi kíkọ́ mọ̀ láì dòyàwó ẹ̀ àwọn kan tá à ń ṣe o no be so now kí ni Olamide Baddo ẹjọ́ kí lẹ́ ń sọ pa mi nígboro kí lẹ́ ń sọ fáwọn èèyàn lọ́ba ti ẹ̀ bèrè mi when they ask me where is Portable Sasso even that London na me be Tony Montana you call me Tony Montana of London. Skepta future mi ìjà rí tó ti future Skepta Nàìjíríà rí ọ̀ Skepta future ẹ̀ bó jẹ́ ṣé ìjẹ́ ìtẹ́ kó káṣọ sọ́run wèrè gbàtàjọ kọrin mo ti ń blow ẹgbà future rìn ni ayọ̀ blow ni káṣọ sọ́run wèrè lẹ́ ń pè káṣọ sọ́run ẹ̀ wo bí Skepta ṣe kó aṣọ sọ́run wèrè oríṣiríṣi aṣọ designer kó bàtà. ẹ káàbọ̀ ṣe ti gbọ́n tí Portable wí Portable ní Olamide Baddo kò pè òun síbi kọ́nsáàtì tí wọ́n ṣe ní OVO Arena ní Wembley Stadium nílùú London. Portable ní òun dángájíá ju àwọn olórin tó kù lọ. Portable ó ṣe ìtàn ó wá fojú olóore rẹ̀ ó fi gúngi. Portable sọ̀rọ̀ débi pé ó bú Olamide Baddo débi wípé ó ní ìgbà táwọn máa ṣe fídíò Zazu tó gbé òun jáde gangan ó ní Olamide ó kọ̀ láti fi ara òun ní òun kan Olamide kan Portable kan Olamide kan ó ló yà wọ́n lẹ́nu wípé inú tẹlifíṣàn lòun ti rí Olamide Baddo ṣé pé Baddo náà ó kórìíra Portable tó yẹn ṣùgbọ́n Portable olórin wèrè olórin tó wá sunkún káàkiri lórí social media ó ló dùn òun jọjọ pé tí ó bá ṣe ọlá òun ni Baddo òun lòun jí ògo Olamide Baddo padà táwọn èèyàn fi ń gbádùn ẹ̀ káàkiri èyí tún ga o ṣùgbọ́n tá a bá ṣàkíyèsí a rí wípé láti ọjọ́ tí àwọn ìjọba ìpínlẹ̀ Ogun State lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n ti Portable ọmọ Ọlálọmí tí wọ́n ti lọ tì mọ́lé pé ó tàpá sí òfin tó de àwọn tó kọ́ ilé lọ́nà àìtọ́ ní ìlú Abẹ́òkúta mọ́ Ṣàngó ní Ogun State láti gbà yẹn láti pé Portable kò rí òde eré gidi kankan tó dàbí alára lọ́mọ́ bí kò ṣeré inú bíi apalọ̀ bí kò ṣe eré inú lounge èmi ni àwọn eré concert tí wọ́n ń pa àwọn eléré àwọn hip hop artist lálùbáríkà tó ń gbó gidi lọ wọn ò pé Portable sí mọ́ pàápàá jù lọ tó jẹ́ pàmàbárí ẹ̀ Portable láti gbà yẹn náà ni ò ti fìlú Nàìjíríà sílẹ̀ láti lọ ṣeré nílùú òkè òkun ìyẹn ló ń dùn Portable ló ń ká lára ẹ jẹ́ kí n wá pòlò Portable kí n wá bọ́ sórí pẹ́là alágbára bìkan ọmọ ọ̀lẹ́ bòmíì ni alágbára ibì kan ọmọ ọ̀lẹ́bòmíì ni pẹ́là náà farakín nílùú òyìnbó nílùú London torí pé kí ni ẹ jẹ́ ká gbọ́n ti pẹ́là wí ná ẹ má bá mi bọ̀. mi normal àwọn managers mi wọ́n jẹ́ fọ́kọ̀ fún mi tó yẹ pé mi ò mọ ẹni tó bá sọ̀rọ̀ àbí ẹni tó jọ ṣe everything papọ̀ tí a lè dọ́dọ̀ ọ̀dọ̀ Baddo a lè dọ́dọ̀ tó bá ṣe pé èèyàn tẹ̀ mọ́ tó bá dẹ̀ imagine kò nice now
You know nice. I know they do again, no. I know they do again. For my life, I don't go ever stream show. Now show we say the artist, he come, we talk, he carry me go. Amen. Where we go? Ẹ káàbọ̀ padà. Ṣé ẹgbọ́n tí Pẹ́lá náà wí? Pẹ́lá ni ó dùn jọjọ pé wọn ò jẹ́ kóun láǹfààní láti bá Olamide Baddo láti bá ṣeré papọ̀ lórí nínú kọ́nsáàtì yẹn. Àwọn ọlọ́pàá, àwọn agbófinró nílùú ọba nílùú òyìnbó ni wọ́n dènà Pẹ́lá ti gbàgbé pé alágbára àbìkan sẹ́ ọ̀lẹ́ ìlú bòmí ni tó bá jẹ́ champion bí tó bá ti dé ìlú bòmí kò ṣe dẹ́ẹ̀dẹ́ mìràwọ́ torí pé àwọn tó dáyé mọ̀ ní Nàìjíríà wọ́n lè má da ẹ̀ mọ̀ nílùú London o. So ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́ gbogbo ipòkípò tá a bá ti wà ká máa tẹ̀ jẹ́. Now ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Olamide Baddo gangan fúnra wọn ká wo bí wọ́n ṣe eré ọjọ́ yẹn bó ṣe lárinrin sí. Ẹ jẹ́ ká jẹ́ gbádùn ìṣẹ́jú kan péré inú ẹ̀ ẹ má bá mi bọ̀. Ẹ káàbọ̀ padà. Ṣe rí Olamide Baddo tó bá ń sọ̀rọ̀ eléré afropop tó wà tó dágájíá nínú káṣeré tó wà dynamic. Olamide ó wà dynamic gan, kò sí ohun eléré tí Olamide ò lè lò. Tó bá ń sọ eléré tó jẹ́ afropop artist tó wà versatile, Olamide ó wà versatile.